Ẹ káàbọ̀ sórí Àjọkẹ́ Ìṣirò Tutor. Ẹ wo question yìí sìn. Factor under factorization ló wà. Factorize x square minus 25. Gbogbo wa dẹ̀ la dẹ̀ mọ formula nínú factorization. Kọ́ bá ní a square minus b square is equal to a minus b in bracket a plus b. Ṣé ó yé yín? So gbogbo wa la gbọ́dọ̀ ti mọ formula yẹn. Àwọn nǹkan tó wà ní factorization. Now they now said x square minus 25 ẹ kọ̀kọ́ x square minus 5 square. Ṣó yé? 5 square is the same thing as 25. 5 ìlọ́nà méjì òun ni 25. The same question yìí náà la tún kọ sísàlẹ̀. Ṣó yé yín? Kọ́ bá ní factorization a fẹ́ factor méjèèjì at the end of the day nǹkan kan náà ló máa padà fún wa. Answer tó wà lókè náà ló máa fún wa lẹ́yìn tá a bá factorize ẹ̀ tán. Nǹkan tó mean nìyẹn lédè Yorùbá. Now formula tí factorization yẹn ní la wá fẹ́ lò báyìí. Òun lè ẹ kọ́ sọ pé x ẹ open bracket méjì lẹ̀. Ṣó yé yín? X minus 5 x plus 5. Ìkan máa jẹ́ no mo lọ kọ b. Ìkan máa jẹ́ plus ìkan máa jẹ́ minus. Tàkọ́kọ́ ni minus ẹlẹ́ẹ̀kejì ni plus. Kẹ bá ti mọ̀ yẹn ó máa easy láti ṣe. Torí náà ó yá ẹ bá wa pọ̀n ọmọ yín bọ́ta ẹ ní kọ́ lọ ṣe lè y square minus 16 y square minus 16 ẹ ní kí wọ́n ṣe. Ẹ jẹ́ n tún explain x square minus 25 x square minus 5 square 5 square yẹn is the same thing as 25. Ẹ bèrè lọ́wọ́ ọmọ yín pé kí ni 5 square 5 square náà ni 25 is 5 times 5. Kọ́ bá ní 5 raised to power 3 is 5 times 5 times 5. Òun ni túmọ̀ ẹ̀. So factor tó wà nínú factorization òun ni a minus b a plus b òun la lò yìí tá fi get answer ni ó bá tán. Ẹ ṣé o.